Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Nobody. ماذا التي يدفع الدولة بإذنه يعلم ما بين يديه وما خلفه ولا يحيطون بشيء من علمه وشاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا العظيم بسم الله رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في وليعبدوا هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم كل من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين. آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين.
يا من لا هو إلا هو يا من لا إله إلا هو يا عدلي يا عدلي يا دهري يا ديني يا من هو الحي الذي لا يموت لا إله إلا هو إله كل شيء إله واحد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم أنت أمرتنا بالدعاء ووعدتنا بإجابتك قد دعوناك كما أمرتنا وأجبنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. Aki baba wa chairman. Bàbá wa Ìmáàmù lu ọmọlé ó ní akí ọ̀gá wa Raji wa Musa. bàbá wa Alahaji wa ọlọ́lá wa Musa Tí wọ́n jẹ́ lórí gbogbo wa. tí wọ́n jọ̀gá gbogbo wa fún Lagos State. Ọlọ́run kó má jẹ́ ó bàjẹ́ fún yín. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín o. Gbogbo ń tá máa wí Yorùbá pátá. Gbogbo ohun tá a máa wí ní Yorùbá pátápátá o Òun náà ni wọ́n ti mẹ́nu bà. ni wọ́n ti mẹ́nu bà. Ọlọ́run kó má ṣàgbàdo àti. Ọlọ́run bá àgbàdúrà yín o. Ànábì wa Muhammed. Ànábì wa Muhammed Ó ní khairu du'a'i. tó lóore jù náà àdúrà. Jazakumullahu khairan jaza. Ọlọ́run bá sọ yín lẹ́san olóore o. Jazakumullahu khairan jaza. Ọlọ́run bá sọ yín lẹ́san olóore ọ̀gá. Jazakumullahu khairan jaza. Olúwa má ṣàbá sọ yín lẹ́san olóore o. Alhaji wa Sulaimon. Alhaji wa Sulaimon àwa bá wọn dúpẹ́ ọ̀nà bá wọn dúpẹ́ o. Ọlọ́run ní boore yín jẹ́ ọ̀gá. Alhaji wa láti Ìkòròdú. Bàbá wa láti Ìkòròdú Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ yín. wọ́n ní ká kí ọ̀gá wa ká dúpẹ́ lọ́dọ̀ ọ̀gá wa o. Ọlọ́run ní boore oore yín jẹ́ o. Alhaji wa Shamsuddin Muhammed Yusuf Adébáyọ̀ Wọ́n ní a dúpẹ́. wọ́n ní ká kí ọ̀gá ká dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa o. Ọlọ́run ní boore yín jẹ́ o. Abdulkarim Táíwò Dáúdù wọ́n ní ká kí ọ̀gá wa kọ́lọ́run ní boore yín jẹ́ o. Ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín. A ṣe bísímìláì kan. Bàbá Sokoto gbogbo Èkó Sokoto gbogbo Èkó wọ́n ní ká kí bàbá ọ̀gá pé Ọlọ́run ní boore yín jẹ́ o. Ọlọ́run ní boore yín jẹ́. Bàbá wa Bàbá Ọmọ́táyọ̀. wọ́n ní Ọlọ́run ní boore ọ̀gá jẹ́. Àsìkò yìí ó sàn wá o. Kò ní kàn yóò dùn mí tí mi ìgbà Hausa. Jazakumullahu khairan jaza. Ọlọ́run bá sọ yín lẹ́san orí ọ̀gá. Wọ́n gbá lọ́wọ́. Jazakumullahu khairan jaza. Ọlọ́run bá sọ yín lẹ́san orí ọ̀gá. Jazakumullahu khairan jaza. Ọlọ́run bá sọ yín lẹ́san orí ọ̀gá. A ṣe ní ilé àfikàn fọ́gá. Ọlọ́run ló níṣọ́. Ọba tó níṣẹ́ lọ́dọ̀. Àti amahum min ju'in wa amanahum min khawf. Nígbà tí gbogbo ayé bá ń pa keke, ìjọ ń pa yí keke. Tí wọ́n wà nínú ìpayà tẹ́hùn bá gbogbo ayé Ọlọ́run. Ọlọ́run bá ní fi yín Bá a fi yín lọ́kàn balẹ̀ wọ́n bá a sọ Hausa sí wọn mi ìgbà Hausa. Nígbà gbogbo ayé bá ń dààmú. Láyé bá ń dààmú ọ̀gá wa. Tí wọn ọ̀rọ̀ náà báyọ̀. Tí ọ̀rọ̀ náà báyọ̀. Ọlọ́run bá wa fọ̀nà báyọ̀ rẹ̀. Ọlọ́run bá fọ̀nà báyọ̀ wọn ló bá sì gbó. Bismillahil ilafi. Bismillahirrahmanirrahim. Ilafi Quraysh. Ilafi فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ìjọba tẹ́ ń lò lọ yìí. Ìjọba tẹ́ ń lò yìí. Ọlọ́mọdé ó dàrú mọ́ yín Má lọ́wọ́. jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́ o. Ìjọba tẹ́ ń lò lọ yìí. Ìjọba tẹ́ ń lò lọ yìí. Government we are doing today Ọlọ́májò shall never fall. Àmín. Ìjọba tẹ́ ń lò yìí. Ọmọ ìbá. Allah. Bàbá ní ìjọba tẹ́ ń lò lọ yìí. Ó ti wo mọ ni láti Òkòkò. Ló ti pẹ́ o. Tá a bá wá sọ́dọ̀ àwọn Kẹ́hìndé. Tá a bá wá sọ́dọ̀ àwọn Èjìrè. A lọ bá wọn ta. A lọ kí wọ́n ta. Ó ti pẹ́ bí wọ́n ti ta súyà lẹ́gbẹ̀ẹ́ báyìí. Súyà báyìí láti máa lọ kí ọ̀gá. Ta súyà lẹ́gbẹ̀ẹ́ wọn. A lọ kí ọ̀gá. Láàkí ọ̀gá. Nígbà náà kí wọ́n tó padà sí state. Kọ́ tó wọ stéètì. Ọlọ́run kó mọ́sá wọlé àlùkò. Ọlọ́run wọlé àlùkò rẹ̀ hánì. Ìtẹ́ńlò májò dàrú mọ́ yín lọ́wọ́ o. Ọlá tí tóbi ànábì wa Muhammed. 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 Ẹ̀ ń dun ọmọdé nínú. Ẹ̀ ń dun àgbà nínú. Ìdùnnú kalẹ́ ló bá a sọ sínú ilé yín o. Ọlá tí tóbi àlùkò hánì. Olùjọba lánàá. Ó dé lájì ó dàrú mọ́ Ó dàrú mọ́ ọlọ́dọ́ láàrin ọ̀nà. Májò dàrú mọ́ yín lọ́wọ́ o. Ọlọ́run jẹ́ àwọn Kírísítẹ́nì wọn lọ́lọ́run jẹ́ agbedélẹ̀ lérí. Kẹ́ gbedélẹ̀ lérí ọ̀gá. Róòdù wa yìí tẹ́ ń gbé lọ yìí. Ẹ ti fọ̀ ó ti mọ́ o. Májò dọ̀tí mọ́ o. Ọlá tí tóbi àlùkò hánì. Tí mo rí lára yín ni pé Káàrí lára yín ni pé o. Tabade stéètì. Ẹ̀yin náà lẹ́tù bọ́wájú kírun fún wa. Lẹ́tù bọ́wájú kírun fún wa o. Àwọn yòókù wa tún wá máa ń wọ́gá. Ẹ̀sìn. Àfáà ni bàbá yìí lóòótọ́. Àfáà bàbá yìí lóòótọ́ o. Àfáà ìjọ tó lójú ó tó. Àlùkùránì Ọlọ́run bá yín fi tó. Àlùkùránì Ọlọ́run fi bá yín tó. Má jẹ́ máa padà sí àbúrò. Wala quwwata illa billah. Bàbá wa tí wọ́n sọjọ́ bí. Bàbá olóríire ọjọ́
lónìí. Ìjọ tí Alahaji Sulaimon ṣe tiẹ̀ Ìjọ náà. tí wọ́n ṣe tiẹ̀ náà. Àjọ wà ń pálọ̀ pẹ̀lú bàbá. Àjọ wà bá wà sí pẹ̀lú bàbá jọ́nà mi sí. Àwọn jọ́nà ni bàbá sọ pé Alahaji Sulaimon sọ pé mi ní ìyàmọ́ bàbá ẹ̀yin àfáà mi níyàmọ́ ẹ máa bá ń ṣàdúrà ní gbogbo ìgbà ẹ̀rí mi ẹ̀rí mi máa bá ń sọ fọ́nà pé bàbá ni mo ní. Bàbá èyí tó kù náà ni pé kẹmú tẹ̀sùbá. Kẹmú tẹ̀sùbá yín o. Àwọn afá onítìrà. Àwọn onítìrà. Bàtà kan bẹ̀rẹ̀ kí wọ́n ní zibzaza na kam jahada sahasun kọ́ni sáma. Zidifi tukọ̀ lóńtọ̀ yíba dáhàsá aliman. Èyí tó kù fún yín ni pé zibza mélòó ni bíbímọ. Bíbímọ láyé o. Òbí tí bí ọmọ láyé. Sasa na kam jahada sahasun kọ́ni sáma. Ó fẹ́ kọ́ mọ òun yáre kọ́ yáre lójú ẹ̀. Ó fẹ́ òun náà fẹ́ kó rí bí ìjà fún Ọlọ́run kọ̀ fún ni. Ẹni tọ́lọ́run bá wà tó bó ṣe tó fún Bọ́lá bá ti wá tó Alahaji Pasuma bó ti tó yìí. ìkókò fún yín náà ni pé dúntọ́ yìbàn. Bàbá. Wọ́n máa fi yín níran ṣùgbọ́n dáadáa ni ẹ tún dún. Dáadáa ni bàbá yín múra sí o bó ti ń rí ìyọ́ Ọlọ́run ni o. Zid fi Túkọ̀. ìbẹ̀rù Ọlọ́run tó wà lẹ́mìí yín tẹ́lẹ̀. Tó wà lẹ́mìí yín tẹ́lẹ̀. Pàṣẹ́ntéèjì tó bá wà ẹ̀yìn kírísì. Bàbá ẹ̀yìn kírísì ẹ̀ sí o. Ọlọ́run ni ẹ máa bá lójú. Ọlọ́run ni ẹ máa bá lójú kò sí ọkàn fún yín bàbá àdúnà Ọlọ́run ló kù fún yín. Kò sí ọkàn nú ayé o. Ìdùnnú yín Ìdùnnú lélẹ̀. yín rè fọ́tò yín lélẹ̀ yìí gíláàsì yín rè. Kírímù yín tẹ́ máa lò rè. Kírímù tẹ́ máa fi para rè bàbá. Profession yín tẹ́ máa mú rè. Túpèsì tẹ́ máa fi fọ́nu rè. Àpàdà sí ibú Ọlọ́run níjọ́ kan. Oníkàn yín bàbá o. Ilé tó kù tẹ́ ló mọ̀jẹ̀ lónú nira. Ẹ nílò pẹ̀lú ìnira o. Èyí tó kù mọ̀jẹ̀ lónú nira. Májẹ̀ ló Màánú ti kà. wọ́n láwọn tí bàbá alága ti kà fún wa. Tọ́bù Al-Qur'an. Wọ́n ti tọwọ́ bọ lálùkùránì wọ́n wí dáadáa. Wọ́n gbé láti bẹ̀rẹ̀ wọ́n parí ẹ̀. Wọ́n parí ẹ̀ síbi tó dáa. Ọlọ́run má jẹ́ fi eléyìí ṣàṣemọ́. Má jẹ́ kó jẹ́ mílíọ̀nù lókùn tẹ́ ṣe táyé fi kó láyé o. Ọlá tí ó bá lùkùránì jẹ́ ẹ ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí ó bá pẹ́ tó. Má jẹ́ kẹ́lẹ́ yìí ṣáájú. Ẹ ní mọ sáré ọmọ pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀gá wa gan-an tó bá lùkùránì. A ṣe bísímìláì kan. Bísímìláì kọ́ o. Fún ètí bàbá Ṣíàmánu ti ṣe. Fún ìsí bàbá alága ti ṣe o. Lèyí láfi kan. Ní láfi kan o. Alámúnáṣírá. Alámúnáṣírá kan o. Lẹ́yìn ẹ̀. Ọlọ́run wọlé apá alámúnáṣírá. Alámúnáṣírá yìí. Alámú. Tó wà nú alámú tó wà nú ẹ̀. Ọlọ́run fi bá ànábì sọ̀rọ̀. Ọlọ́run fi dùn àná Muhammed nú ni sallallahu alaihi wasallam. Ọlọ́run bá wa dùn yín nú. Báyìí gba àdùn yín ló dọjọ́ alẹ́ o. Allah bismillahir rahmanir rahim. Li'ilafi Quraysh. إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. Ẹ̀yin bí ẹ̀sìn wa dáa tó. Bẹ́ẹ̀ ti dáa tó yìí. A lè mara lórí títì. A lè mọ̀ yín lórí títì. Bàbá tó jẹ́ ọmọ yìí ni. Àbàbá Alahaji wa Sulaimon ni wọ́n gbé gbogbo wa sùn. Sulaimon. Alahaji wa Sulaimon Adeshina Jafo olú ọmọ. Ọba tó ṣe yín bó ṣe ṣe. Ọba tó ṣe yín bó ti ṣe yín yìí. Èèmọ̀ Ọlọ́run ni. Èèmọ̀ Ọlọ́run nìyí. Àkàndá Ọlọ́run lórí ilẹ̀. Àkọ́dọ̀ Ọlọ́run lẹ̀ ń wò yìí. Fúláwọ̀ Ọlọ́run tó lọ ni. Fúláwọ̀ Ọlọ́run tó lọ ni. Ẹ bá bomi sí. Owó àdúrà ọ̀gá ni wọ́n mú wa ń tẹ́ bá bomi sí. Fúláwọ̀ yé. Yóò yé. Béèyàn ò bomi sí. Béèyàn ò bomi sí. Fúláwọ̀ yé. Yóò yé. Bọ́kẹ̀yàn bomi sí fúláwọ̀ Kéèyàn ayé. bomi sí Jafo yìí. Kó lè ní ládàá. Kó lè ní ládàá ni. Ọlọ́run Sulaimon ọlọ́mọ gbẹ̀yìn ṣubú. Ọlọ́run Sulaimon ọlọ́mọ gbẹ̀yìn ṣubú o. Àmín. Ẹ ṣàmì dáadáa. Ọmọ alágbára àti wà láyé. Allah akbar. Allah akbar. Allah akbar. Allah akbar. Allah. Bàbá wa ní gbogbo tọ́lọ́ bá ti sọ. فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة. If you go there, you don't pass where I want to tell you. Allah Akbar. Whoever you see survive for this life. It's only those who his parents. He follow his parents and he take care of the parents. He did not talk to them anyhow. He did not punish them. So no matter however illegal you go, if you like, be the champion, be checked. Even if you are Abdelbasi, if you don't obey your father and your mother, the end of that person is to hellfire. The Prophet Muhammed Sallallahu alayhi wa sallam. he said, our al-Jannah
It is them. If they raise their leg, then you will be able to enter. If they still match it, then you will hellfire. So whatever Jafo today is, because he's following the father, he's doing what the father wants, and that's why he's achieving all his ends. The importance of a father or a mother, even you are a Muslim, assume your father is a Christian or is even Catholic, you don't have any religion. Yes. You cannot talk to him. Allah Akbar. Because it happened to Abraham. Alayhi salatu wa salam. Which is his father. Yes. Father will call him and you ask him to carry adults to go and sell. Yes. When you go inside town, you say, who won't buy something that you will not benefit him? Who won't buy it? So, he is a prophet of God. And God let him know he's a prophet. But he's doing that what his father asked him to. That's why he knows that that thing is no good. But he's following the word of God. So any child, if he says you survive his life, is the way you respect your father and your mother. And the way you take care of them. That's why many people, they look for RCD. They go to Babalao, they will go to Afas, Sheikh, RCD. You cannot say RCD. Because the RCD, God has told you where you can get it. وَمَنْ يَتَقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا. Allah. Anta Sheikh. Ẹ jẹ́ sọ pé ṣe Confirm you. Alhamdulillah. I'm happy. That's what we call him. Alahaji Sulaimon. Bàbá ń sọ lọ́wọ́. Inshallah, our Sheikh, God will bless you. Me, what I would advise, keep talking to him as the Ra'as, because he's not the captain, the Ra'as of this town. You are the one. The Islam tells also, Kabesi is under the Imam. Allah. No matter how his Kabesi be, the Imam of the town is his own sheikh. It's his own leader. Everybody queue behind you. Everybody. Buhari today, the Imam of Central Bank is his own leader. Whether you like it or not, that is what the Islam says. You are a leader. But they keep talking to him. You should not leave this Baba. No matter what Baba brings, whether you like it or you don't like it, you should go down and talk to him gently. The only area, if Baba tell him, say, don't worship God. So that one, you will tell him, say, no. I worship God because God is the one created Baba and he himself too. But apart from that, you should look how you bring Baba down. Not to shout on him. Let to go outside and talk, say, hey, my father said this, my father said that. You know how to talk to your father, so you will survive your life. Allah. So that's what I want you to do all the time. So, thank you and God bless you. Alahaji Sulaimon. bàbá wa ìmáàmù gbogbo olú ọmọ lè ó ní bàbá wa Alhaji wa lọ́la wa Alhaji wa Sulaimon Adeshina. Ṣé ti gbọ́ tí bàbá wí? Bàbá ní ṣé ti gbọ́bọ́ ti máa ń bá yín sọ gbogbo ìgbà. Arákùnrin kan Arákùnrin kan lójú ànábì Muhammed. lójú ayé ọ̀gá wa ànábì wa Muhammed yorùbá ànábì dáadáa o. Ìyá rẹ̀ wá kú. Ìyá ẹ̀ wá kú. Ó wá sọ fún ànábì pé òun tọ́jú ìyá òun tó fi kú ni. Ó wá sọ fún ànábì Muhammed pé òun tọ́jú ìyá òun tó fi lọ bọ́ lọ́wọ́ ni. Òun kí ló kò sí nǹkan tó ń kú tó ń fẹ́ ṣe mọ́. Kò sí ohun dáadáa kan tóun fẹ́ ṣe mọ́ tóun fẹ́ ṣe mọ́. Ànábì ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó ṣe ìbẹ̀rẹ̀ ni. Ó tún gbogbo bí ìyá rẹ̀ ń ṣe dáadáa sí. Gbogbo ibi tí ìyá tó bí ẹ ń ṣe dáadáa sí. Ọmọ tún ṣe náà ni. Ó tún mọ̀ ṣe dáadáa síbẹ̀ ni o. Alahaji Sulaimon. Alahaji Sulaimon. Ẹ tí ì rí nǹkan kan ṣe o. Ẹ tí ì rí nǹkan kan ṣe o.
ẹ̀rí lẹ́mìí pẹ̀ tí ṣe dáadáa pé ó ṣe bẹ̀rẹ̀ ní o. ẹ bá wá ṣe bẹ́ẹ̀ náà. ẹ bá ṣe bẹ́ẹ̀ náà. ẹ̀yin ò tí ì rí nǹkan kan nú ayé. ẹ̀yin náà tí ì rí nǹkan kan lóore. ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ oore ni. ọlọ́run oníjó sun yín ṣe. oníjó sun yẹn mi yóò wá ní kú. ọlásítóbi alukóhánì. jẹ́bi kọ̀yìn sí bàbá. jẹ́bi kọ̀yìn sọ́wọ́ tó bí. ọlọ́run oníjẹ́ rírú ìwà náà kò ní padà síbò ní kọ̀yìn. màmá tí wọ́n ti lọ. ìyá wa tí wọ́n ti wà wájú ọlọ́run. nínú àyà tí bàbá wa chairman ké fún wa. nínú àyà tí bàbá wa alága ké fún wa o. wọ́n ní wà á fi díláwù má jàǹdà àdúlé mi náà rà wà kò lè rọ́bí. kámọ́ tí Al-Qur'ani wípé ni wípé tí wọ́n bá tí kan bá tiẹ̀ ti lọ́nu wọn. bàbá Jafo ṣe máa gbọ́ Al-Qur'ani sọ ni pé bí kan bá lọ́nà òbí méjì tí yàn ní. tó kù dá ọmọ sí náà ni pé rọ́bì ọlọ́run mi o. ọlọ́run o. èrè àmúhùmá. bá mi kẹ́ wọn. ká máa rọ́bà ya ni sọ̀gì. kẹ́ bí wọ́n ti ké nígbà tí mo wà kékeré bá kẹ́ wọn jù bẹ́ẹ̀ lọ. tí bá fẹ́ ra lọ bí iná wọn fà mí padà. wọ́n máa fa Jafo padà fẹ́ máa lọ bí iná o. bá fẹ́ títì wọn á mú mi padà. kọjá títì. ẹ má fi ìyá náà lẹ o. ẹ má ṣàdúrà ẹ má stop àdúrà lọ fún ìyá náà ẹ máa ṣe gbogbo gbà. ọlọ́run ní jẹ́ padà lọ́nà bí. ọlọ́run ní padà lọ́nà ìsìn wọn ti sára fún wọn. ẹ ní kú sọ̀rọ̀ bí èéfì. ẹ ti ga ẹ̀ ní wálẹ̀. ẹ ti ga ẹ̀ ní wálẹ̀ o. ayé ti mọ̀ yín ẹ̀ ní ṣubú. ayé ti mọ̀ yín ẹ̀ ní ṣubú. ẹ̀ ní kú lójijì. ẹ̀ ní kú lójijì. ọlá tóbi Al-Qur'ani wájú àwọn Ọlọ́run. àsìkò tá a wà yìí asasa máa ń sukuti. àsìkò tó wọ́n máa lásán má ti buyut wọ́n rí dọ́ bílí kọ́lí ní ìmìnà lè kùtì wọ́n máa kọ́ lálẹ́ àkù yẹmọ́tù. àsìkò tá a wà yìí. àsìkò tá alágbára ń ṣubú ni. alágbára ń ṣubú ni. má jẹ ṣubú Alahaji Sulaimon. ẹ ní ṣubú. ẹ ní ṣubú. ẹ ní ṣubú. ẹ ní ṣubú. gbogbo àwọn yìí pátápátá. bàbá wa Sokoto lẹ́gbẹ̀ẹ́. bàbá Sokoto lẹ́gbẹ̀ẹ́ Kánò. bí Pasuma ṣe gbọ́ ní Sokoto lẹ́gbẹ̀ẹ́ Kánò. wọ́n ti mú wa o. bàbá wa Káwọlé. Jafo kọ́sítọ́mà wa. Alhaji wa Samson Jini. Sani Alaba. kọ́sítọ́mà wa lòun. Táyé Òkòkò. Abdulkarim. Ọlọ́run bá a sọ wà lọ́nà Ghana. Ọlọ́run bá a sọ wọn àti Kẹ́hìndé. Ọlọ́run bá a sọ wọn. Bàbá láti Kòòdú. Igbákejì ọ̀gá wa ni. Ànábì ọ̀dà. Bàbá Ajísàkí. Ànábì ọ̀dà tán. Àwọn tọ́lọ̀ ń kó tì í ni wọ́n dá. O ayé ò ṣe dá ṣe. Bàbá wa Ṣíàmánù ọ̀dà tán. Àyí tọ́lọ̀ ń kó tì í lẹ́ dá. Bàbá tó kù síbí o. Ẹ ní àpàdà sí aburú o. ẹ ní mọ àpàdà sí aburú. ọlọ́jọ́ àkọ́kọ́ ríra láyé. tẹ́ ìmọ̀ bàbá ìmọ̀ mú lọ́wọ́ lẹ́kọ̀ọ́kọ́ rí láyé. Sákẹ́ Olúwo ló gbé mi wá sí pàtí ọmọ tẹ́ ẹ kó. ní Kòròdú. ṣe dáadáa ọlọ́run jẹ́ àpàdà sí aburú. La hawla wala quwwata. Alájọ Sulaimon ọlọ́mọ jẹ́ àpàdà sí aburú. Alájọ Sulaimon ọlọ́mọ jẹ́ àpàdà sí aburú. La hawla wala quwwata. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Raji wa Musa Muhammed, tí wọ́n di ohun àgbà láti ṣe ìtòkè ọ̀hún àìsàn. Ẹ̀ka tó ń bẹ̀rẹ̀ mọ́
Kábíyèsí o. Jafo àwọn àkókò náà lọ́kàn wọn akọ́kọ́ ló ń lè fún ìgbà tí lọ sẹ́fà. Alágbára mẹ́ta alágbára bí wọ́n náwó àwọn láti jẹ́ mọ́. Àná nìkan ni Jafo. Lọ́jọ́ bàwọ̀ tán.
Alahaji Sulaimon Abishabi gbogbo ìkòròdú ọ̀tá iná jẹ́ àná ìdílé lápẹ́rẹ́ onílé ìyá rẹ̀ àbálòpọ̀ àbálòpọ̀ àwọn ìṣòro ilé ní ọ̀gẹ́lẹ́ ayé ìrara bí àwọn ìdílé fúnyà wọ́n ti wà bí àwọn ọmọ ìdí ilé wọn bẹ̀rẹ̀ láti ẹ̀rọ ọ̀dọ́ ọ̀gá Mungkin fikir ada nama mana mungkin tak boleh, ada berapa? Baik lah, begitu, betul betul. Begitu. Mana ada aku nak yang aku mesti. Aku pun kalau saya. Kita buat kita
Kalau masih ada juga, orang ni ulah tu, dia ni orang ni, orang ni ulah tu, aku Musa ni, Dapat tu, siapa? Anak saya Aci foto apa ini? Di Muhammed dia boleh jual lah. Tak apa. Alahaji, Musa Alahaji, Sulaimon mati sakit. Saya aja dia di bayi. Dia malam si orang tu. Alahaji tu. Saya jadi orang itu jadi tahu. Saya ada itu. Ada itu. Kalau aku minum je.
Ọlọ́mọdé àti ìwádìí ti sá lọ nílé. Ọpẹ́lọpẹ́ Musa o. Ọpẹ́lọpẹ́ Musa. Muhammed olórí oko. Alabi. Bálígà. Ọwọ́ mi rìn lókè. Bàbá wa Jafo. Alahaji wa ayé mojú mẹ́ta pè wọ́n nínú ilé kí wọ́n máa bọ̀ wá. Ọjà kó máa bọ̀. Pasuma Bandana on stage, Jamu Anabi, and the Musa Alabi Pasuma, Indomie Latifu. Dọ́là Jafo mo kí ẹ o. Mo kí kowé àtàṣà àwọn ọmọ Jafo ní ẹ̀dá ìkànnì. Bàbá wa mú àdá wa kájé náà sọ́rí ọ̀bẹ wa kájé kéèkì. Ọ̀jọ̀ náà ti dé kéèkì ẹ̀ tán sí àwọn ọlọ́mọ ọlọ́mọ tí a máa bá ti lọ jókòó. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́lọ́ máa bá wa darí rẹ̀. Òun tá a bá ti fi lọ́lọ́run lọ́wọ́ yóò máa darí rọrùn. Ọlọ́run ló gbé káàbà kalẹ̀ tí yóò dàwó tí Musa Muhammed ń lọ bẹ̀ lọ́dọọdún. Ọlọ́run dákun ilé ìtura ìyàwó náà gbé kalẹ̀ ọlọ́run máa jẹ́ ó dàwó. Ọlọ́run Ànábì wa Muhammed. Ọlọ́run dákun gbogbo tá a máa ṣe kó máa lọ nírọ̀rùn. Má jàrí kú ọmọ, má jàrí kú aya, má jàrí kú ọkọ, má jà gbógun wọbi, má jà gbógun jáde. Ọlọ́run Ànábì wa Muhammed. Ẹ já ṣe fáńtì àlẹ́ ẹ̀kọ́ náà. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا سكت الله أكبر. Àtìfẹ́ kéèyàn o, àtìfẹ́ kéèyàn tá a ti gbé mẹ́ta àti kéèyàn yẹn. Ẹ̀ka sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ó kú ẹyọ kan. Ọ̀dìkà ní sùúrù rẹ̀. Tẹ́ ẹ̀ bá rí ọ̀bẹ ẹ̀mú síbí náà lè ṣe é. Iṣẹ́ wo bá ayé ojú bá wọ́n bí. Bismillahir Rahmanir Rahim. Allahumma anta salam. ومنك السلام وإليك يرجع السلام وإن ربنا به سلام ودخلنا جنة دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام لا حول ولا قوة ويا الناس الله أكبر. Mẹ́ta la fẹ́ ṣe o, mẹ́ta la fẹ́ ṣe o. Ẹ̀dá sọ pé Allahu Akbar. Ó pọ̀ yọ̀kan, Alhaji Musa Muhammed ní ìrọ̀wọ́ international. Your hand, God bless you. Ó yá yọ̀kan tó pọ̀ ẹ̀dá jọ pé Allahu Akbar. Thank you very much. Ẹ jẹ́ kí n wọ alẹ́ jókòó. Epo róòlù ló kí ẹ o. Epo bùrọ̀dà mi. Pasuma Bandana on stage. Ẹ jẹ́ ká lọ jókòó. Ayé mojúbà. Ayé mojúbà. Ọ̀dọ́gbòrò ìdáṣẹ́ wọn. Ọmọ àmọ́tò ọ̀dọ̀ fún ìwé ogbò. Ọmọ àmọ́tò ọ̀dọ̀ fún ogbò. Mama ìdákòrò ẹ̀rọ àdúgbò òdòdó sáà fún mi. Ọmọ àmọ́tò ọ̀dọ̀ fún ogbò. Pẹ̀lú àwọn ní. Báyìí kábíyèsí ṣe gbọ́dọ̀ sára àgbàdo. Wọ́n ní bẹ́ẹ̀ lórí ìṣẹ́ni onímọ̀ mi jẹ́ tọ́jọ́ pẹ̀lú owó nígbà tí ìlú kan. Ẹ̀dá mi ò ní jẹ́ tọ́jọ́ pẹ̀lú ìgbà tí sílè kan. Wọ́n sọ fún ṣe ní gbogbo ìṣẹ́ nílá. Àyìnbó wọlé.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.